Bakitu ala al-islami min ulama'i. Ẹkún bọ̀ wá látọ̀dọ̀ wọn ni o. Wa hum yatrukuna al-ilma min ajli dinihi. Nítorí pé yóò yẹ wọ́n dójú ti Islam. Akhalis li dinillahi. Sadiran wa niyatan. Ẹ tẹ̀sí Ọlọ́run ọba ṣe ẹ̀yìn àwọn wọ̀nyí. Wa innal ladhi tukhfi yawma sayazharu. فإن الذي تخفي يوم سيزهر. ẹ lè fi pamọ́ láyéláyé. mo fẹ́ ṣe wọ́n láròyé ọlọ́gbọ́n, mo fẹ́ kọrin ewì wá wọn délé, mo fẹ́ jọjọ orin mọ́ wọn lórí kí n ṣiṣọ́ lójú iṣẹ́ ibi wọn, mo fẹ́ ta wọ́n láfa ewì wò kí wọ́n gbọ́ mùsíbà ọ̀rọ̀. ẹ jẹ́ kí n fi kòkò ọ̀rọ̀ dé wọn mọ́lẹ̀ bámúbámú kí n dáyẹ̀ ewì jà kálukú. mo ti mọ́kàn lẹ́rú ẹ jẹ́ ká fúnra. mo gun rélùwé ọ̀rọ̀ dé ta ló nẹsẹ̀ sójú ọ̀nà ká fọ́ dànù. ẹ̀sìn Islam òun lẹ̀sìn tó yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́jọ́ ìdájọ́ ńlá. iná dínà ìdálá àlè Islam. ṣùgbọ́n kí ló ṣe Islam tójú Islam ń ṣe pin. ó tójú sí wa o. ọ̀rọ̀ wọn gbìyàn nínú káwọn pé yan àbá ẹ̀sìn ní wọ́n fọgbọ́ Ọlọ́run ya. ó yà wá lẹ́nu. ó tójọ́ mẹ́ta ọ̀rọ̀ àwọn wí láti kó ṣùwọ̀n. ẹ jẹ́ kí n gbá wọn ní gbólóhùn díẹ̀. méjì síbí o. ẹ̀yin alábòsí àbá àkélégbè yín nígbàlẹ̀ ọ̀rọ̀ yín ti gbéwì. ó ti gbéwì pó. ohun tójú rí tẹ́tí gbọ́ látọ̀dọ̀ ẹ̀yin wọ̀nyí. ẹ gbéra yín lẹ́ni Ọlọ́run ọba. àwọn ẹni èṣù gbà ní etí yín lọ. àwọn ẹni èṣù. ẹlẹ́bọ̀lá ní kó fẹ́ bọ́ sílẹ̀ kó wọ́n ṣe ìsìláàmù ṣùgbọ́n ẹ̀yin alábòsí àbá wọ̀nyí ẹbọ lẹgbẹ́ kárí tẹ́ fi ń jẹ́ ni Ọlọ́run. Ọlọ́run ọba mi dẹ yín lọ́wọ́ ó lóun bọ̀ yóò tó mú yín. mo fẹ́ kọrin ewì fẹ́lẹ́gbọ́ kí n gbà wọ́n là kúrò nínú bọ́gìbọ̀pẹ̀. gẹ́gẹ́ bí dáwà wá sí òwò kèfèrí létí mọ́. ó yà wá lẹ́nu. mo wọ́n mórígún tẹ̀ pa ìrònú. mo ní kí ló ṣẹlẹ̀ tí ọkàn kèfèrí lé bá a ṣe fọlọ́wọ́ ọ̀kan ṣoṣo hàn wọ́n tó. bẹ́ẹ̀ni yége ló yé mi gbẹ̀yìn alábòsí àbá àtẹ́ ti bá wọn jẹ lórí ewé lẹ ti sọ ìtọ́jẹ̀tọ́. kèfèrí kan ò lè fẹ́ bọ́ sílẹ̀ àfi tẹ́yìn alábòsí àbá wọ̀nyí bá jáwọ́ kúrò nínú àbòsí ṣíṣe. ẹ jẹ́ ká mójútó lé o. àbòsí tí mo kúkú wí oyè yìí ẹ̀bọ ni tọrọ lọ́wọ́ bá mi ló pẹ́ bọ́ ṣíṣe ní àbòsí tó tóbi. àwọn náà mọ ohun èèwọ̀ tọ́lọ́hun tànábì ní ká jìnnà sí. ńlá alábòsí àbá ń pè lóògùn. ẹ̀yin mùsùlùmí akírun. yá ayọ́ alladhina amanu. ẹ̀yin kèfèrí adẹ́tí gbọ́ wọn Akéwì. ẹ̀gbọ́n oògùn ìwòsàn lóògùn tí Islam gbé wá fún wa pọ́nbélé. torí àrùn tọ́lọ́wọ́ bá mi dá kò sí táwọn lọ́wọ́ bá mi fi dá tí ò léwé. bẹ́ẹ̀ ni tewédégbò ni gbogbo àrùn pátápátá lọ́wọ́ bá mi déwé fún. kò sí àrùn tí ò ní wòsàn jàre. ṣùgbọ́n ká pé ewé kan mọ́ ewé kan ká pè lóògùn ẹ̀yọ́nú. ẹbọ ni kì í wúre ẹbọ ni kì í ṣoògùn. àbáàtẹ bá rí tí ń fonífọ oníṣòwò lẹ́ni retí pé wọ́n léèyàn pàtàkì tí ń pọ́n wọn lé ní àpọ́nbó. tí ń pọ́n wọn lápọ́njù. ẹ wò ó dáadáa ó ti ṣẹbọ ọ̀gá ìmọye wọn ni wọ́n bá wa wé láwàní tíṣẹ́ wọn ti dànù ojàre. aláwo ni wọ́n. àwọn olóògbóni ni wọ́n jẹ́ kóyé wa. wọ́n já wa sí wọ́n júwe bí àwọn àbá àti ṣèmùlẹ̀ lóhun tòun bá gbádá ńlá. wọ́n ní ká panumọ́ oníkéwu ti tán láyé oníkéwu ló kù. kìkìdá olè ọ̀lẹ́ lọ́dọ̀ oníṣẹ́ jálàbí nínú oníkéwu o. lásìkò yìí wọ́n ọmọ ogun wòsàn ẹbọ ni wọ́n fi jẹun. bẹ́ẹ̀ ni o àní wọ́n ṣe pèsè kalẹ̀ wọ́n á pè lóògùn. ẹ̀tànjẹ ìfèrí takú olóhùn oníṣẹ́ ìsìlámù tó rí ẹyẹ alábòsí àfáwọn yìí. ó ti rí wọn tán. bí a kó ìjà ọgọ́rùn-ún yín kalẹ̀ bóyá la lè rẹ́ ní mẹ́wàá tí jẹ́ ni Ọlọ́run 419 ló kù. àwọn tó pọ̀ jù nu ọgbẹ́ rẹ ní lábẹ́ yìí. ẹ dúró náà mo ń bọ̀ mi ò tí ì dé. má ì tí ì tọ̀ mo ń bọ̀. ẹ máa retí apá kejì alábòsí àfá àti gbẹgẹdẹ gbiná lé yín lórí o. lọ́sẹ̀ tó ń bọ̀. mo ti ṣàkí tó yàn sí ilé tí ọ̀rọ̀ yìí ti kó lójú bọ̀rọ̀. ẹ̀yin motivational speaker tí wọ́n ń pè ní guest lecturer. àtẹ̀yìn ọmọ kéékèèké oníkéwú ẹmúra ewì bọ̀. akọ́lá Jimoh tòní. Arówókọlà Akéwì Adeen Al-Adabiy lèmi jẹ́. ọkùnrin Ọlọ́run. ọmọ kéwú mufti fún gbogbo ìlú Ìpẹ̀rù Rẹ́mọ. Al-Adabiy ni mí àdàbíyà ni mí ọmọ yẹyẹ oge ayé ògùn láyà. ọmọ wúlà bíbo kẹ olórí alápàlà ní gbogbo Rẹ́mọ. èpèrè ni mí balẹ̀ gbogbo aṣọ ọ̀kín ni mí ọlọ́jà bàgẹ̀bàgẹ̀.